náà àjàmọ́ ẹ má bí mi nígbà yín jà mọ́. So that alhamdulilayi mo jẹ free mo balance ṣe ṣáìdì nìkan ló kù tí ìbàdàn ṣáìdì ló bàjẹ́ wá ta lù mí màá bọ́ sọ̀rọ̀ àwọn Yorùbá ló kàn ìyẹn kó pè mí ju ọ̀rọ̀ gbogbo àpariwo ẹ̀sìn lọ tó mú olówó bẹ̀rẹ̀ gan eléyìí ìrówó. àwọn oní ok ẹ̀ ń gbowó àwọn star Facebook àti YouTube. ìlú ní star ìlọ́jọ́ mo ti ń sọ̀rọ̀ sọ́dí padì tí mo ti ń pariwo fún mínísítà èmi mi ti gbà kọ́bọ̀ lọ́wọ́ Facebook mi ti gbà kọ́bọ̀ wọ́n kàn ti pa ìyẹn ẹjọ́. ẹ wá sílẹ̀ ok ṣé ok ẹ̀yin náà báwo olóṣèlú ṣiṣẹ́ gbó lọ́wọ́ àwọn olóṣèlú ó ti dáa ẹ̀yin ti Tinubu ó dáa. èmi rò pé nífẹ̀ẹ́ ọmọ Nàìjíríà lẹ́bí ń ṣe bẹ́ẹ̀ látijọ́ ẹni tí ẹ̀ ń gbó ó ti dá àṣírí ti tú sí mi lọ́wọ́ bá. bí mo ṣe ń ṣiṣẹ́ yẹn wọ́n pè mí pé ìyẹn máa sọ èso oore fún mi torí màá rówó ń bẹ̀. òye mi tẹ́ ẹ̀ sọ yín lóò yín tẹ́ ẹ̀ sọ yé mi o wàláhì mo kàn bá yín ṣàwàdà ni o. mi ṣe ní rówó ń bẹ̀ àti pé gbogbo tí mò ń ṣe yìí náà àti ìgbìmọ̀ ọmọ inú àwọn èèyàn jẹ́ pé wọ́n máa appreciate mi tí mo ẹ̀ gbọ́dọ̀ ṣèlú ni wọ́n náà tó máa fún mi lówó. dáadáa wọ́n yóò ṣe wọ́n kékeré wàláhì mílíọ̀nù máa fún mi fọ́lọ́n búra súnmọ́ bí lára sí láì láwà mo ti sọ̀rọ̀ tọ́tọ́ tí yẹn kan ní kì í sẹ́ra tó dẹ̀ fún mi ní 1 million naira tí máa parọ́ kọ́lọ́ mọ́ mi. wàláhì mo búra so ìyẹn lè yẹ kí n mójútó jù ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ náà àwọn tí ọ̀rọ̀ ẹ̀sìn tí ò kàn mí ni máa ń dá sí. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.